Ooni ṣe pàtàkì fún ìṣọ̀kan àti ìlọsíwájú Nàìjíríà. Goodluck Jonathan ló sọ bẹ́ẹ̀. Ààrẹ Nàìjíríà nígbà kan rí Goodluck Ebele Jonathan ó mà ti júwe Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì àti Sultan tìlú Sokoto Alhaji Saad Abubakar gẹ́gẹ́ bí àwọn orí adé méjì tó mà ṣe pàtàkì fún ìṣọ̀kan Nàìjíríà. Jonathan ló sọ̀rọ̀ náà ní ìlú bíbí rẹ̀ Òtú Òkè tó wà ní ìpínlẹ̀ Bayelsa. Agbẹnusọ Ọọ̀ni Moses Ọláfáre ó mà sọ nínú àtẹ̀jáde kan pé Jonathan ó ní gbogbo ìgbà ó níjọba àpapọ̀ ló máa ń kàn sí àwọn orí adé méjì náà tí nǹkan bá fẹ́ yíwọ́ o látàrí ipò tí wọ́n dì mú láwùjọ. Jonathan sọ pé ẹ̀bùn ńlá ni Ọọ̀ni mà jẹ́ fún ilẹ̀ Áfíríkà. Ní gbogbo ìgbà tí ìjọba àpapọ̀ bá fẹ́ kàn sí àwọn lọ́balọ́ba ní Nàìjíríà, àwọn méjì pàtàkì ló máa ń ké sí o. Àwọn náà sì ni Ọọ̀ni àti Sultan. Àwọn méjèèjì wọ́n jẹ́ orí adé tó ṣe pàtàkì ní Nàìjíríà. Nígbà tí mo wà nípò ààrẹ Nàìjíríà, ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba wọ́n fi Sultan àti Ọọ̀ni jẹ alága, níbi tí Sultan tó ti ń sojú ìhà àríwá tí Ọọ̀ni sì ń sojú gúúsù. Èyí ń sọ bí ipò Ọọ̀ni ṣe tóbi tó ní Nàìjíríà tá a wà yìí. Ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ náà ó mà tún sọ o bó ṣe nífẹ̀ẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun tó. Ó wá ṣàlàyé wípé ìlú Ìrèsí ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìlòun ti sílù gẹ́gẹ́ bí àgùnbánirọ̀ lásìkò àbẹ̀wò rẹ̀ sí Bayelsa. Ọọ̀ni mà tún ṣe ìpàdé pẹ̀lú gómìnà ìpínlẹ̀ náà Doyediri àtàwọn ìgbìmọ̀ rẹ̀ tó fi mọ́ ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ ọ̀hún. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé náà, Ọọ̀ni Ògúnwùsì ó ṣàlàyé pé ìrẹ́pọ̀ láàrin àwọn ọmọ Nàìjíríà ó mà ṣe pàtàkì fún ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà. Ọọ̀ni sọ pé a kò ní orílẹ̀-èdè míì yàtọ̀ sí Nàìjíríà. Fún Nàìjíríà láti tẹ̀síwájú o, a gbọ́dọ̀ gba àlàáfíà láàyè. Àlàáfíà kò lè wáyé o láìsí ìfọwọ́sowọ́pọ̀. Ibi tí àwọn lọ́balọ́ba ti gbọ́dọ̀ fọwọ́ ti ìjọba lẹ́yìn rèé. Lẹ́yìn náà ó mà ló máa rọ àwọn èèyàn kí wọ́n gbárùkù ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú àfojúsùn rẹ̀ láti tún Nàìjíríà ṣe. Nígbà tó ń sọ̀rọ̀, gómìnà Dírì ó mà sọ pé àpẹẹrẹ ìṣọ̀kan àti orúkọ rere ó ní Ọọ̀ni mà jẹ́. Dírì ni bó tilẹ̀ jẹ́ pé èèyàn ńlá ni Ọọ̀ni, ìwà ìrẹ̀lẹ̀ rẹ̀ ó mà jẹ́ èyí tó wú àwọn èèyàn lórí o. Lẹ́yìn náà ló ní àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ náà wọ́n bu yìí ńlá fún Ọọ̀ni Ilé-Ifẹ̀ o. Kábíyèsí kádé ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kásì ó pẹ́ lẹ́nu káríkése o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Eyayorubaworldtv. ẹ wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa o. Kẹwàá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run ọba Elédùmarè yóò dé gbìyànjú èmi àti yín ládé o.